ní 2019 yẹn ṣọ́ọ̀ṣì tí mò ń lọ fún mi mẹ́sáàgì wípé kí n gba passport pé màá rólóore látẹnu iṣẹ́ mi láti lè travel out. Bá ní òkè mo dẹ̀ lọ ṣe passport yẹn lóòótọ́ wọ́n fún mi mẹ́sáàgì yẹn ní April mo dẹ̀ ṣe passport yẹn already ní May ní àsìkò birthday mi ni mo gba passport yẹn ni mo gbà sọ́wọ́. Mo wá jáde university yẹn mo ti gate inú ibi tí mo ti jáde yẹn mo wá jáde sí university yẹn pé kí n máa lọ bọ́bọ́ yẹn ṣe ní stop there nìyẹn bá ní stop there kẹ ọkùnrin ní inú àdúgbò mi kí ló fẹ́ bá mi sọ èmi ṣáà dúró ṣáà mo ṣe dúró bó ṣe dọ́dọ̀ mi ni ó bá ní kí n kúnlẹ̀ ń bá ní kí n kúnlẹ̀ kẹ̀ kúnlẹ̀ fún kí ni bó ṣe fà kíní ọ̀hún yọ nìyẹn bá rí i pé ìbọn leléyìí ẹ̀mí mi ṣì gùn kọjá eléyìí ọmọ ìyá mi mo ṣe kúnlẹ̀ nìyẹn ó bá ní kí n mú fóònù ọwọ́ mi wá mo fún fóònù ọwọ́ mi èyí tó ṣì wà lápò mi fóònù kejì tí mo fẹ́ fọwọ́ bọ́ lápò mo á ṣọ́ kíní ọwọ́ yẹn dáadáa mo kàn rí pé àtọ́ ìgàn ni bọ́bọ́ yẹn mú dání pé mo ṣe dìde tì nìyẹn bá ṣe jọ bẹ̀rẹ̀ ìjà nìyẹn pé má tẹ̀lé fi escape ara mi bá ṣe ń jà yẹn náà mo ń pariwo help mo ṣáṣe de pé ẹsẹ̀ mi miscalculate mo ṣubú sínú kọ́tẹ̀yìn mi òun náà ṣubú lulẹ̀ dídíde tí máa dìde padà òun náà kan dìde lẹ́bẹ́ tó wà lẹ́gbẹ̀ẹ́ ó ní lẹ́bẹ́ lára tèmi ọmọ bó ṣe fàyọ nìyẹn bó ṣe ní kí n sọ̀rọ̀ ẹ̀ ń dá nìyẹn báwo pé tí n bá lọ ní bọ̀bọ́ yìí máa ṣá mi tí n bá ní kò lè ṣá mi tó bá lọ ṣá mi nǹkan tó bá lọ gbélé mi lórí tàbí ibi tí ò dáa mo ṣe ní kí ló fẹ́ gangan bá ní kí n kó gbogbo nǹkan ara mi wá mo bá yọ báàgì ẹ̀yìn mi tí àwọn document passport mi wà ń bẹ̀ photos card wà ń bẹ̀ id card wà ń bẹ̀ ìwé ilẹ̀ tí mo fẹ́ lọ fún ẹni tí mo bá ra lẹ̀ ní rìsíìtì òun náà wà ní inú báàgì yẹn àwọn document ṣàpọ̀ nínú báàgì yẹn àti irinṣẹ́ mi débi pé ó wà nínú báàgì yẹn máa wò pé kí mo fẹ́ ṣe ó ṣàgbà ó lọ pẹ̀lú 3,000 tó wà lápò mi inú báàgì yẹn bíi 25,000 ló wà nínú báàgì yẹn mo ṣàṣe gbéra nìyẹn mo ṣáà yí padà wá lọ bá àwọn security university yẹn mo ṣàlàyé fún wọn pé báyìí ìṣẹ̀lẹ̀ wá ní òkè tó bá ti di ìrọ̀lẹ́ ṣé mo dá fèsì ẹ̀mọ̀ mo ní bẹ́ẹ̀ nìsà wọn wá ní tó bá dé ìrọ̀lẹ́ pé kí n wá jókòó sọ́dọ̀ àwọn pé ká máa ṣọ́ ìyẹn ọ̀rẹ́ mi kan wá lòun lọ sáyé igi pé kájọ máa lọ mo ṣàṣe tẹ̀lé ọ̀rẹ́ mi yẹn nìyẹn àṣàjọ ń lọ bí mo ṣe wá dé Ṣàngó bá mo dé Ṣàngó bá sọ fún ọ̀rẹ́ mi yẹn pé ọ̀rẹ́ jẹ́ ná fóònù nínú slọ́ọ̀tì pé ìgbà mo ní owó náà àkáǹtì kí n lè rà fóònù kí n lè rìtífù láì mi padà kí n lè rìtífù láì méjèèjì padà bó ṣe ní tókè òun ti gbọ́ nìyẹn òun lọ́ńtò òun bó ṣe tún sáré padà dé nìyẹn lótún wọ́n sọ pé o gbọ́dọ̀ dé station lọ́dọọdún kíní kan ìyẹn ọ̀rẹ́ mi yẹn wípé èmi nìkan kọ́ ló rọ́ọ̀bù dípò òun pàdé inú àwọn tó rọ́ọ̀bù ní àárọ̀ yẹn pẹ́ni yẹn náà lóun ṣe jáde station ní fóun lọ rìpọ́tù station ni mo ṣáà ní òkè mo ti gbọ́ kí ni mo dìde fún tá à ń lọ sí station mo ṣáà mọ̀ pé mo dé station mo fẹ́ bọ́lẹ̀ lórí covert báyìí pé kí ló kọ àwọn tó wá pàtẹ ọjà yẹn mo wá yí padà dáńfó kan wà ní iwájú mo wá gbẹ̀yìn pé kí n wọlé mo ṣáà rí i pé mo ti wọnú pé mo ti jà wọ station yẹn ibẹ̀ ni mi ti mọ anything ní mi ti lè sọ pé báyìí ló ṣe ṣẹlẹ̀ mọ́. bẹ́ẹ̀ ṣe rí i pé ẹ kúrò níbi dáńfó tẹ́yìn ní kẹ́ ẹ yà sínú station. kẹ́ ẹ yà sí station ibẹ̀ ni mi ti lè sọ nǹkan kan mọ́ ní mi ti lè sọ pé báyìí ló ṣe ṣẹlẹ̀ mọ́ ibẹ̀ ṣáà ti rù mí lọ sí hospital ìgbà mo wá lajú náà á ṣàlàyé fún mi pé wọ́n rù mí lọ sí general hospital ní Ọ̀tà ìgbà mo á dé general hospital yẹn gbogbo ẹsẹ̀ mi tẹ̀ ń wò yìí gbogbo bíbà yìí ti ṣí mọ́lẹ̀ gbogbo bíbà yìí gbogbo abẹ́ ẹ̀kan mi òun náà ti ṣí mọ́lẹ̀ gbogbo abẹ́ bíbà yìí ó ti ṣí mọ́lẹ̀ débi pé apá ilé yìí ó ti kán apá yìí ó ti kán ilé yìí náà ọrùn yìí òun náà ti ṣẹ́ tẹ́ bá wo orí mi ọpọlọ yìí ọ̀hún wò ń ta ni ẹ̀jẹ̀ mi dẹ̀ scarce wọ́n ṣe ṣáà lọ gẹ̀ẹ́tì ẹ̀jẹ̀ nínú ibẹ̀ yẹn nìyẹn wọ́n ní wọ́n ṣe lọ gẹ̀ẹ́tì ẹ̀jẹ̀ yẹn lọ gẹ̀ẹ́tì ẹ̀jẹ̀ yẹn nìyẹn bàtàn lọ gẹ̀ẹ́tì ẹ̀jẹ̀ wọ́n ṣe bandage gbogbo ara yín nìyí. bẹ́ẹ̀ni ó ṣàdédé pọ́n fún mi ní first aid yẹn mo ṣe gbé gba hospital nìyẹn wọ́n ṣe gbé mi nìyẹn ó wá láwọn lè ṣe níbẹ̀ yẹn ọ̀gá yẹn wá bá mi pé ọ̀nà ó pe FMC l'Abẹ́òkúta pé kán lè tètè ṣé ni wọ́n bandage gbogbo ara yín pátápátá? èmi náà bandage gbogbo ara mi bẹ́ẹ̀ wọ́n ṣàfi ẹ̀jẹ̀ 1 pint yẹn wọ́n fi gbé mi dé Abẹ́òkúta
ibi tí mo ti d'Abẹ́òkúta lọ́wọ́ kan FMC tẹ́wọ́ gbà mí bí èrò ṣe pọ̀ tó ń lẹ̀ wọ́n náà ṣàṣàrè bẹ̀rẹ̀ sí ní fún mi ní first aid ńbẹ̀ náà ní mo kàn mí wọ́n ní pé mo kàn mí èmi ò mọ nǹkan kan gbà mo kúkú lajú náà ṣe ń sọ fún mi ìyá mi wà ńbẹ̀ láti gbà yẹn láti jọ wà dìsín bá ṣe jọ ń sọ̀rọ̀ yìí. àti ṣe operation bíi mẹ́rin lẹ́fẹ̀mc bẹ́ẹ̀ ni owó tí a dẹ̀ náà gbà yẹn torí wọ́n sọ fún wa gbà yẹn pé ká bá fẹ́ kó gbádùn ká bá fẹ́ kó dìde a máa ná tó going to 4 million. ní àwọn mẹ́ta ló yí mi ìgbà tán fẹ́ fún mi ní abẹ́rẹ́ wọ́n ṣáàyè mi padà ìgbà yẹn ni mo wá tilẹ̀ mi náà ṣe wà mọ̀ pé ara ń ro mi wọ́n wá béèrè pé ta lílé mo ní dókítà aṣọ olówó white wọ́n béèrè ilé mo wá ṣe mistake èèyàn kan mo ṣe mistake aṣọ yẹn wọ́n wá ní kàn fi mí sílẹ̀ bó ṣe pẹ́ bí wọ́n bá padà wá pé wọ́n á gbé mi ká lọ ya x-ray ká tó ṣe test kan bọ́n ṣe gbé mi lọ nìyẹn wọ́n fẹ́ wo bóyá ẹ̀jẹ̀ ta sí brain mi àti ojú mi pé ṣé nǹkan kan ò ṣe wọ́n ṣá ṣe gbé mi lọ nìyẹn ìgbà tán gbé mi dé ibẹ̀ àṣàyà gbogbo àgbà tán máa gbé mi lọ àwọn mẹ́fà pẹ̀lú aṣọ tí mo fi wà tán máa ń tẹ́ sórí bẹ́ẹ̀dì yẹn àwọn mẹ́fà ló máa ń gbé mi mo ṣe gbé mi nìyẹn nítorí kò síbi tán fẹ́ dìmú lára mi kò síbi tán fẹ́ dìmú lápá kò síbi tán fẹ́ dìmú lọ́rùn mo ti wà ní orí kìlọ̀ orúkọ ẹ̀ wọ́n ti fún mi ní pop lọ́rùn lọ àgbà tá a máa wo kíní scan tá a lọ yà àṣàyè pé díẹ̀ báyìí ló kù kẹ́jẹ́ yẹn wọnú brain ó ní kí n máa dúpẹ́ fún Ọlọ́run ojú mi náà díẹ̀ báyìí ló kù níbí báyìí kí òun náà bá fọ́ gbogbo bí mi ṣàṣe mọ bí kíní ìṣe ṣẹlẹ̀ ọlọ́pàá láti Sango police station wọ́n tẹ̀lé àwọn ní tírélà yẹn wá ní ọjọ́ kejì wọ́n bá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi mo ṣáà ní ibi tí mo mọ̀ dé mo sọ fún wọn lọ́lọ́pàá yẹn ṣe wà ṣàlàyé pé òun lòun rí mi lábẹ́ tírélà pé òun rí mi pé bí tírélà yẹn ṣe ń wọ́ mi lọ kọjí mi bẹ́ẹ̀ ni pé ó kọjí mi ó wá ń sọ mí mọ́lẹ̀ lọ pé orí ọ̀fẹ́ Ọlọ́run ni mo rí gbà tí ò fi gun orí mi tí mo fi yí sí abẹ́ pé bẹ́ẹ̀ ó slow láàrin yẹn pé òun mọ̀ pé ọpẹ́ pé ọ̀rẹ́ mi pé ẹni táwọn jọ ń bọ̀ tó yà wọlé ńkọ́ òun lòun fi mọ̀ ọlọ́pàá yẹn ló wá dá mọ́tò yẹn dúró ibi táwọn èèyàn ti ń fẹ́ máa jà gan àwọn bọ́ìsì ọmọ ta yẹn ti máa ń fún kan tọ́nà fẹ́ dáná sun mọ́tò ìyá kan ló wá ń bọ̀ pé ẹ má jà ẹni yìí ò tí ì kú èmi ló sọ ní ẹsẹ̀ yìí ìyá yẹn ṣàlòjọ́ gbé mi lọ general tí mo ṣáà fi wà láyé bó ṣáà ṣe di pé mo kò sígbà yẹn nìyẹn aṣáṣọ operation yẹn mo délé ní 2020 mo ṣáà lọ fún check-up bó ṣe di around June wọ́n wá ní kí n dìde sórí ẹsẹ̀ mi kí n máa lo Simaframe débi pé mo ti ń fi Simaframe mo ti ń fi rìn débi pé mo ti ń lọ check-up later bàmú lọ check-up yẹn náà wá sọ fún mi pé ẹsẹ̀ eléyìí pé ó ní infection òun ni ó bẹ̀rẹ̀ sí ní jẹ díẹ̀díẹ̀ táwọn wo egungun ẹ̀ níta ẹ̀ òun ló ń jẹ díẹ̀díẹ̀ táwọn wo yìí òun lélẹ́yìí bẹ́ẹ̀ ni irin implant kan lò òun là ń wò bẹ́ẹ̀ irin implant yẹn lélẹ̀ ìgbà tó di pé ó jẹ ẹsẹ̀ mi tó ti jẹ egungun ẹ̀ torí ẹsẹ̀ tẹ̀ ń wò yìí egungun ẹ̀ ti wà ń ta kò sẹ́wọ́n nù ibi gbogbo bí tẹ̀ ń wò yìí kò sẹ́wọ́n ń bẹ̀ egungun ló wà ń bẹ̀ báyìí kò sẹ́wọ́n mọ́ ń bẹ̀ egungun ló wà ń bẹ̀ irin tán yọ nú ẹ̀ lélẹ̀ bá a ṣe ń wò yìí bẹ́ẹ̀ ṣe ń wò yìí irin tán yọ ń bẹ̀ bí ṣáà ṣe wò nìyẹn ní 2021 bó ṣe di pé ẹyọ kan tí mo fi manage bó ṣe kàn padà nìyẹn. ẹyọ kan ìkejì náà tún kàn. bẹ́ẹ̀ni tí mo fi manage bó ṣe kàn padà nìyẹn ibi tí mo ti ń wọ owó pé mo fẹ́ ṣe ilé pé wọ́n bá ń tún ṣe 500,000 ni mo kúkú ń wá lóde pé wọ́n ní kí n wá ibi tí wọ́n ti fẹ́ assist mi bó ṣe di pẹ́sẹ̀ tí kàn padà nìyẹn. bá tún padà sílé wọ́n gbé mi lọ sí hospital wọ́n fi pop sí wọ́n ní kò lè gbé àfi kí n operate ẹ̀ pé kí n lọ wá 1.5 wọ́n ní pop ò lè gbé bẹ́ẹ̀ni àfi operation bẹ́ẹ̀ni àfi kí n lọ wá 1.5 yẹn ni mò ń wá débi pé mo wá títí ní 2022 mi lè make ẹ̀ owó òpè gbogbo tá à ń rí bí kí n 100,000 150 owó pé mo lọ check up owó pé mo fẹ́ jẹun mo ṣáà ń rí bó ṣáà ṣe di 2023
mo wá lọ sórí prógráàmù kan tán gbé mi lọ tó yẹ mo pèèyàn kan náà tán ní kí n wá mo ṣáṣe débẹ̀ nìyẹn mo rí 300,000 làwọn yẹn làwọn ò lè ṣe mọ́ gbogbo oṣù kan. Orí prógráàmù yẹn ni ọ̀rẹ́ mi kan ti wá rí mi ní US Fọlárin bó ṣe ní ohun mẹ́ni yìí òun dẹ̀ ti lọ lóyìnbó ti wà lóyìnbó more than 8 years àtijọ́ fira wálẹ̀ mo ṣáṣe bó ṣe rí mi tuntun kí ló ṣẹlẹ̀ mo rí kíní yìí orúkọ yìí ni mo rí gbogbo má ṣe bandage àdé bó ṣe ń sọ̀rọ̀ bá ní 2019 mo ti wà lẹ́nu ẹ̀ mo ti ná owó mo ti ná more than 4 million bá ní mo ní mi tiẹ̀ wá sórí rédíò gbà yẹn pé ọpẹ́lọpẹ́ àwọn kọ́sítọ́mà mi tó mọ̀ tí mo bá ṣiṣẹ́ àwọn náà ló dúró tì mí àti wọn bá ṣéǹjì mi àtàwọn ẹbí mi òun lówó yẹn tí mo ná pé kò sówó pé mo fẹ́ lọ owó mọ́tò kíní kankan bẹ́ẹ̀ ò bá ṣàlàyé fún mi wájú ọlọ́run àti ìyànjọ́ yẹn kò sí nǹkan tí mo lè jẹ́ ńlé kò sówó kankan lọ́wọ́ mi bó ṣe ní òun á fún mi 100,000 ọjọ́ yẹn ni ó ṣàṣẹ́yìn 100,000 sí mi láàárọ̀ ọjọ́ yẹn bó ṣe pè mí padà ní pé òun máa fún mi ní nọ́mbà èèyàn kan bẹ́ẹ̀ kí n má dárúkọ òun fún ẹnìyẹn pé òun lòun fún mi ní nọ́mbà pé ẹnìyẹn jáde fún gọ́vnà lógùn state wa bí mo ṣàṣepẹ́ ní ẹ bó ní ṣe pé nìyẹn bá tí mo pè wọ́n mo dúpẹ́ lọ́wọ́ wọn torí èèyàn gidi ni wọ́n aláàánú gidi ni wọ́n débi pé wọ́n ṣàdúró tì mí. kí lorúkọ onítọ̀hún? Mr. Olúfẹ́mi Àjàdí Ògùntóyìnbó tán jáde ní NNPP nígbà yẹn tó jáde ní ọ̀dà NNPP Olúfẹ́mi Àjàdí Ògùntóyìnbó wọ́n ṣàṣe gbọ́ nìyẹn àwọn náà sábà mi dá sí wọ́n ṣe dá sí nìyẹn wọ́n ṣàní kí n lọ sí hospital pé bẹ́ẹ̀ kí n má lo ibi tí mò ń lò tẹ́lẹ̀ mọ́ mo ṣá get another hospital ní Èkó mo ṣàṣe débẹ̀ yẹn àwọn náà ló sanwó wọn ṣe gbogbo test yẹn Fẹ́mi Àjàdí Ògùntóyìnbó yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ní sanwó láti ibẹ̀ wọ́n kọ́kọ́ send 100,000 sí mi ìjọ́ tí mo lọ ọ̀dọ̀ wọn fún mi 20,000 pé kí n fi jẹun because time gba yẹn mi gan mọ̀ kẹ́jẹ́ mi ti lò gbà mo wá lọ sí hospital ni mo rí i pé ẹ̀jẹ̀ mi wà ní 13% ló wà ń gbà yẹn ìyẹn lílé ó wà ní 13% tán fún mi ní ìgbà yẹn mo ṣàṣe gba gbogbo ẹ̀rọ kí lórúkọ ẹ̀ yẹn 13% òun lẹ̀jẹ̀ yẹn wà ló wà ń gbà yẹn 13% bẹ́ẹ̀ bó ṣàṣe wà nìyẹn tí mo dé hospital táwọn náà tún ní kẹ́ lọ mo ṣáàdé ibẹ̀ ìgbà mo débẹ̀ wọ́n tún ṣe test yẹn ó wà 10%. lọ́mù nígbà táwọn yẹn tó ṣe test ó tún ti drop. bẹ́ẹ̀ ni mo wà 10%. náà ṣáà ni máa gba kí lorúkọ ẹ̀ máa gbẹ̀jẹ̀ ńjọ́ yẹn mo ní ọ̀pọ̀ ẹ̀jẹ̀ kan ló sì ń ṣe mí báyìí ẹ fún mi lóògùn tí mo sì lè máa lò tó máa sustain mi wọ́n ṣàkóògùn jẹ́ yẹn oògùn bí 60,000 máa yẹ sanwó ẹ̀. ẹni yẹn tún sanwó ẹ̀ yẹn Fẹ́mi Àjàdí Ògùntóyìnbó yẹn. bẹ́ẹ̀ ni aṣáṣe gbogbo ẹ̀jọ́ yẹn abẹ̀rẹ̀ sí ní kárí test abẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo ẹ̀ bóyá wọ́n sẹ̀ǹdì 1 million sí mi. ìyẹn nìyẹn náà. ìyẹn Àjàdí wípé wọ́n fi bẹ̀rẹ̀ bọ̀ ní 3 million ni màá fi ṣe bàbá ṣe bẹ̀rẹ̀ ní akarabọ̀ bàtà akarabọ̀ gbàtàn máa fi dé fún máa fi ṣe tó dé wọ́n dìbò tán ọ̀ wọlé èmi tẹ́tí wò pò títán síbẹ̀ nígbà tán ti wọlé wọn lè ràn mí lọ́wọ́ mọ́ bó ṣe di pé mo ṣe tún pé wọn ní hello my excellency mo ṣe wá bí mo ṣe wọ ẹjẹ ṣàánú mi kí ní kankan kan wọ́n ṣáàṣì fún mi kí n má wọrí nìyẹn wọ́n ṣáàṣì wọ́n mi lọ́wọ́ wọ́n fún mi ní 1.5 million ó jẹ́ 2.5 million bẹ́ẹ̀ ni ó jẹ́ 2.5 million aṣáàtú kára bọ̀ bàtí mo wà lọ́sítà tán sọ fún wọn pé owó ìyàn ò lè tó àwọn náà wá sọ fún mi pé àwọn táwọn wọn lọ́wọ́ pọ̀ bá ní kí ni mo fẹ́ ṣe báyìí bàtà máa ṣe test ẹ mọ̀ ká tó ṣe operation wọ́n máa kárí test a ṣe gbogbo test mo ti ná lórí test yẹn àti ná going to 1 million lórí test pé mò ń lọ fún dídí oṣù kan àwa kárí test final test ó ti lọ bóyá bí 1 million wọ́n bá ní ìjọ tí wọ́n ṣe test yẹn náà wá ní mo ti ní chronic infection. ìyẹn ìgbà tí wọ́n ṣe test lọ́sítù. wọ́n ṣe test yẹn tó fà á tí gbogbo ọyún tí ó fi ń yọ yìí wọ́n ní mo ti nígbà yẹn pé wọ́n tó lè operate mi àfi kí kọ́kọ́ gba àwọn treatment kan wọ́n ṣàfún mi gbogbo àwọn treatment yẹn
dọ́tà máa ṣe operation yẹn wọ́n wá ní bí result wá jáde náà ní mi ì lè lọ pé ẹ̀jẹ̀ yẹn ò flow dáadáa sí orí heart mi pé wọ́n máa need láti diagnose mi pé máa ṣe lẹ̀ márùn ẹyọ kọ̀ọ̀kan dẹ̀ jẹ́ 200,000 mo ṣe ní owó operation ẹ̀jẹ̀ kọ̀ọ̀kan gbà yẹn. no ìyẹn chlorine infection yẹn gbogbo àwọn nǹkan tá a fẹ́ lò 200,000 kò títí mọ́ àwọn pé mo fẹ́ ra ẹ̀jẹ̀ lọ́sítà bẹ́ẹ̀ náà torí ẹ̀jẹ̀ náà máa fi fọ́ tán bá ti fọ́ gbogbo kíní àá tún pàṣẹ ẹ̀jẹ̀ míì sí mi lára wọ́n ṣe ń ṣe nìyẹn báwo pé kí ni mo tún fẹ́ ṣe báyìí àṣàtúbẹ̀rẹ̀ sí ní náwó gbàtà máa fi náwó ṣá ìjọ tí kíní yẹn wà mú lẹ́lẹ̀kẹrin wọ́n ti gbé mi wọ tíátà nìyẹn wọ́n kàn ọ́pírìtì ẹsẹ̀ ilé ìtàn wò yìí tán ti bu ẹran bẹ́ẹ̀ ibi ni wọ́n ti wá bu ẹran bẹ́ẹ̀ ni wọ́n fi kọ́ba gbogbo ojú mi àtẹsẹ̀ mi tẹ́lẹ̀ ó ṣàṣetì pé wọ́n sáré bá mi ọ́pírìtì ẹ̀ nìyẹn pé àwọn olè ọ́pírìtì ilé nítorí ìyẹn pé owó yẹn ò lè kárí ẹ̀ wọ́n ṣàṣe ọ́pírìtì ilé nìyẹn mo wá ń fi ẹyọ kan yẹn rìn ní ìgbà yẹn ní 2023 mo ṣe fẹ́ ẹyọ kan yẹn rìn ó ṣàṣetì pé àwọn náà bá ti ní problem pé kí n tún lọ wá owó láti wá operate ilé bàbá ní èlò ló máa kọ̀ sí wa wọ́n ní kí n lọ tọ́jú 4 million naira pé fún gbogbo àti kẹsẹ̀ kákò pé nítorí dókítà bíi 3 ló máa ṣiṣẹ́ lórí èmi nìkan báni ta ni mo tún fẹ́ ké pè báyìí ẹni ràn mí lọ́wọ́ òun náà ti sọ pé kí lówó pọ̀ ẹ̀ àwọn náà ṣàgbìyànjú débi pé nọ́mbà wọn ò lọ mọ́ mi lè rí wọn pè mọ́ ṣàfihàn lẹ̀ mo ṣáwà ní gbogbo ìgbà yẹn bá mo tún wá ń lọ fún check-up lọ́spítà ibẹ̀ ṣá mo tún pàdé èèyàn kan nínú àwọn tàjọ operation bí màá yẹn ṣe rí mi ẹ tún ti padà sórí wheelchair ni dókítà yẹn wá ní wéètì wọn ó tún ti ń wá sórí ẹsẹ̀ ké egungun yìí má tún kàn padà làwọn ṣe tún ní kàn padà sórí wheelchair yìí òun ni fọ́tò mi ti ẹ̀mọ̀ kan yá mi gan òun ni fọ́tò tí mo sẹ́ǹsì tí mo tẹ́ bá rí tí mo ń lo silver frame yẹn òun ni fọ́tò yẹn tí mo sẹ́ǹsì yẹn bí máa yẹn ṣe ni ọmọ òun gan tó jẹ́ pé ó fresh tí ọmọ òun ṣe tọ̀dọ̀ tiẹ̀ káwọn náà bí 10 million naira ìyẹn máa yẹn ibo ni òun ṣá sọ bẹ́ẹ̀ torí màá tí wọ́n mi sunkún bẹ́ẹ̀ yẹn àṣàwálé ṣá bí dókítà mi ṣe fún mi láàárọ̀ ọjọ́ kejì ni pé máa yíbo tí mo rí ń jọ yẹn tó ń kí mi yẹn pé ó fún mi ní 1.5 million o ó fún mi ní 1 million wípé ọ̀rẹ́ wa ó fún mi ní 500,000 ló fi jẹ́ 1.5 nígbà mo tún wá lọ sí FMC àwọn náà mo ṣàtúrò èèyàn kan nínú àwọn tàjọ wà ń bẹ̀ náà tàjọ operation ìyẹn náà ṣáà assist mi gbà táwọn náà gbọ́ pé mo tètè gbọ́dọ̀ operate ní last year yẹn gbogbo wọn ṣàṣàyè dìde tì mí ìyẹn náà fún mi 500 débi pé ó jẹ́ 2 million ó kù 2 million ẹ̀dẹ̀mọ̀ hospital owó gbọ́dọ̀ pé wọ́n tó dáwọ́ lé pé àwọn ò gbọ́dọ̀ ṣàbọ̀ wọ́n dẹ̀ tún ní mo gbọ́dọ̀ ṣe máa tún gba ẹ̀jẹ̀ torí ẹ̀jẹ̀ mi tún ti lò mo ti wà ní 20% in December. ọwọ́ yín gan ti funfun. òun ni tẹ bá wo gbogbo ẹsẹ̀ mi òun náà ni 20% tí mo wà láti December bẹ́ẹ̀ ọwọ́ yín ti funfun. kò wọ 20 mọ́ báyìí nísìnyí òun ni àwọn dókítà ṣáàṣì ń pariwo pé nítorí mi ò wà àti lọ check-up mọ́ kódà gan mo ṣe ń bá yín sọ̀rọ̀ ọtí mu tí ò jẹ́ kí n máa lò láti cover wound yẹn òun náà ni à ń lò sí kò jẹ́ kí omi ìlẹ̀ sọ lórí afẹ́fẹ́ ni torí kó má bàa gbọ́ kó má bàa sọ̀rọ̀ sí mi òun ni mò ń lò òun mo ṣe wá ń bẹ̀bẹ̀ fún aláàánú kó tiẹ̀ ṣàánú mi kí n tiẹ̀ operation yìí ṣe nínú oṣù yìí. ẹ jẹ́ ká nígbàgbọ́ pé gbogbo àwọn tó ń wo post yìí pátápátá ẹ jẹ́ ká nígbàgbọ́ pé orí kọ̀ọ̀kan wọn máa dá sí i. àmín ẹjọ́ ṣàánú mẹ́rin ọmọ Nàìjíríà gbogbo ẹ̀ tẹ̀ wá diaspora ẹ jẹ́ nígbàgbọ́ pé orí kọ̀ọ̀kan tó bá ń wò ẹni fẹ́ gbà wí wọ́n máa dá sí i wọ́n á ṣàánú yín ni. inú ìrora tí mo wà ẹni bá kọ́ ọ́ bá pò inú ìrora tí mo wà ara ríro tí mo fi ń bá yín sọ̀rọ̀ ẹ̀ bẹ́ẹ̀ ṣé ń wo yàrá ń wo mí gidi gan
tẹ́ bá fi lè ṣàánú mi ibi tẹ́ ti kọ́ bá pọ̀ Ọlọ́run á fọ̀pọ̀ gbogbo ẹ̀yin ẹlẹ́yinjú àánú pátápátá Ọlọ́run á fọ̀pọ̀ wọ́pọ̀ fún èmi náà ń ṣẹni tó ń tọrọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé ìnira ni ọ̀gbẹ́ni yìí wà nú ẹ̀ gbogbo abiyamọ ayé pátápátá tó mọ̀ pé inú ìnira ńlá ní Dọ̀tun Ọpẹ́ Ifá ló wà ẹ dìde ìrànlọ́wọ́ fún. oyún oṣù mẹ́ta ló ní ó láti lọ ṣẹ́hun yẹn dànù. Ọlọ́run mo fẹ́ pé 42 years kò tí ì sọ mọ́. Ọlọ́run ó máa ń jẹ́ bànújẹ́ ọkàn. Ọlọ́run wá dìde ìrànlọ́wọ́ wá ṣàánú ọ̀gbẹ́ni yìí. kò jẹ́ kí n sí Nàìjíríà bí mo ṣe ń bá Ọlọ́run ẹni tó máa lò ìwọ ló mọ̀. ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi kò jẹ́ kí n sí Nàìjíríà. gbogbo àwọn tó máa lò pátápátá ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. fún Dọ̀tun Ọpẹ́ Ifá Ọlọ́run wá lò wọ́n ní kọ́mọ́kọ́mọ́ báyìí. Ọlọ́run ẹ jẹ́ á wo títí ìyá yìí tó jẹ́ 2019 níyá yìí náà ti ń sunkún lórí ọmọ yìí. ẹ jẹ́ ká wo ti ìyá yìí tó ń sunkún lórí ọmọ láti 2019 ẹ ní sunkún kíkorò. gbogbo ẹ̀yin tẹ́ ń wo ètò yìí gbogbo ẹ̀yin tẹ́ ń wo póòsì yẹ ẹ ní sunkún kíkorò. gbogbo ẹ̀yin tẹ́ ń ṣíà ẹ ní sunkún kíkorò. gbogbo ẹ̀yin tẹ́ ń dá sí ẹ ní sunkún kíkorò lórí ọmọ lórí ilé yín ẹ ní sunkún kíkorò lórí gbogbo nǹkan yín ẹ ní sunkún kíkorò.